ikú àbúrò mi ò ṣẹ̀yìn Adébánjọ. And I promised him I will avenge the death of my brother. Kí lẹ rò pé ó fa ìṣekúpa lójijì? I can't comprehend why he was assassinated. That same bracelet ní ẹni tó pa Dr. Adébánjọ wọ̀ on the 13th of July. That's all right. Ọlájí ò sí lẹ́kọ̀ọ́ nígbà tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀. Ṣé onírú bàtà tí wọ́n bọ́ sẹ́nu ọ̀nà mi yẹn máa jẹ́ kó bọ́ sẹ́nu ọ̀nà ẹ̀? Ẹ wọ ẹ sọ fún mi ẹni mo ní ìjà ìṣẹ̀lẹ̀ bẹ̀rẹ̀ ní tí màá fi ojú ẹ̀ rí kò ní lè délé ròyìn tó bá tún ilé ayé ẹ̀ wá. Doctors are not politicians. Our politicians no more deadly. Henceforth, you need to be extra vigilant. Yes, sir. Why? To jẹ́ pé doctor to save life ẹ̀ nígbà tó bọ̀ ní world yìí, let's choose láti pa. Mi ò bá yọ, mi ò lè bá yọ.